Ní ẹnujọ́ mẹ́ta yìí mo kí ẹ̀yin èèyàn wa ẹ kú àsìkò yìí o. Ẹ bá mi subscribe sórí àṣírí ọjọ́ ìbí solution tv. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ikọ́. Ẹni ikọ́ kí ni solution sí ẹni ikọ́? Ẹni ikọ́ tí wọ́n bá ní ikọ́ tó le jù láyé òun náà ni ikọ́ àwúgbẹ, ikọ́ àwúpẹ̀jẹ̀, ikọ́ póríṣiríṣi. Ẹni tó bá ń wú ikọ́, tó bá ní ikọ́ tí ikọ́ rẹ̀ lágbára, ikọ́ tí ó máa wú láàrin lóru lọ́sàn-án tí ó máa wú káàkiri tí ò ní gbádùn. Tó bá ní ẹ̀bá ní ikọ́, àwọn èèyàn ń pè mí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé kí n bá wọn sọ̀rọ̀ lórí ikọ́, ẹni tó bá ń wú ikọ́. Ẹ bá mi share rẹ̀, bá mi tẹ love and like, ẹ share rẹ̀, jẹ́ kó share yẹn kó lọ far, jẹ́ kó lọ far, jẹ́ kó lọ far gidi gan. Ẹ share rẹ̀, jẹ́ kó lọ gidi gan. Ẹ sì bá wa subscribe sórí àṣírí ọjọ́ ìbí solution tv, àṣírí ọjọ́ ìbí solution tv, àṣírí ọjọ́ ìbí solution tv. Ẹni tó bá ní ikọ́, tó bá ní ikọ́ àwúpọ̀jẹ̀, ikọ́ àwúgbẹ, ikọ́ oríṣiríṣi tí ikọ́ yẹn wá lágbára gẹ́gẹ́ bí mo sọ kan jù ni mo ní ikọ́ tòsí wà o, ikọ́ tó jìnnà náà dẹ̀ wà. Ẹni kóńtọ̀ ń lọ wá mi wá epo pupa, ẹni kóńtọ̀ lọ bá mi wá epo pupa, yóò tá a máa fi ṣe bẹ̀ yẹn palm oil kó bá mi wá. Tó bá ti wá ẹni ó gbé frying pan kaná kó gbé kaná, tó bá ti gbé kaná kó wá da epo sínú rẹ̀, tó bá ti da epo sínú rẹ̀ gbọ́ kíní ìdélẹ̀, mọ́ ti sáré máa lọ kitchen báyẹn, mọ́ ti sáré máa lọ kitchen o, bá mi gbọ́ délẹ̀. Tó bá ti gbé kaná ẹni kó bá mi wá aláǹgbá tí ó ti pa, tí ó ti kú ni o, ẹ mọ́ tẹ́ bá fẹ́ pa kú, tí a ti lọ rẹ̀ ẹni ká bá yín lẹ̀ mọ́lẹ̀ kó kú. Ẹ mọ́ jù sí láàyè torí Ọlọ́run, ẹ bẹ̀rù Ọlọ́run o, ẹ bẹ̀rù ọjọ́ tá pàdé Ọlọ́run. Ẹ bá mi wá, ètò epo yẹn bá ti wá gbá dáadáa, ẹ jẹ́ kó jẹ́ epo tó pọ̀ díẹ̀, kí epo yẹn bá ti gbá dáadáa. Ẹ bá mi sọ aláǹgbá yẹn sí, kó dín aláǹgbá yẹn dáadáa. Àṣẹ tá fẹ́ gbà lára aláǹgbá wọn ti gbà sínú epo yẹn ni. Àṣẹ tá fẹ́ gbà lára aláǹgbá wọn ti pọ̀ sínú epo yẹn ni. Ẹnikẹ́ni ẹ ṣe kíni kó bẹ̀rẹ̀ sí ní máa mú láàárọ̀, kó máa mú síbí méjì láàárọ̀ kó tó jẹun, síbí àbí síbí mẹ́ta, síbí mọ̀kọ́ teaspoon mẹ́ta láàárọ̀ kó tó jẹun. Tó bá tún di lálẹ́ náà ẹni kó máa mú náà mẹ́ta kó tó sùn ní alẹ́. Pẹ̀lú ògo Ọlọ́run inshallah bi qudratillahi ta'ala. Kódà tó yẹ pé wọ́n fi ṣe ni, Ọlọ́run ló ń sábà kó bì, Ọlọ́run ló ń sábà kó bì, k'Ọlọ́run á bẹ̀ ọ́, má jẹ́ ó dà lé àwa náà lórí, má jẹ́ ó dà lé bí, má jẹ́ ó dà lé àwa lórí padà o. Allahumma amin. Ẹ bá mi share rẹ̀, bá mi tẹ love and like, tó bá fẹ́ kó dáhùn fún ọ, bá mi subscribe sórí YouTube mi, àṣírí ọjọ́ ìbí solution tv. Bá mi subscribe sórí YouTube mi, àṣírí ọjọ́ ìbí solution tv. Ọlọ́run jẹ́ kó dáhùn fún yín o, yóò dáhùn fún yín, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín ni. Bá mi subscribe sórí YouTube, àṣírí ọjọ́ ìbí solution tv. Ẹ lọ sórí ẹ̀, tí wọ́n ti bọ́ sórí YouTube tó wà lórí fóònù yín, ẹ lọ bí YouTube tó wà lórí fóònù yín, ẹ̀yẹ kan search fún àṣírí ọjọ́ ìbí, ẹ má fi sí o, àṣírí ọjọ́ ìbí solution tv. Ìkànnì àfi síbẹ̀. Tí wọ́n bá ní ìbéèrè àbí question kan, ẹ pè mí ní WhatsApp mi ní 07033349598, 07033349598. Nọ́mbà mi ò pé méjì, ẹyọ kan tá ń lò náà nìyẹn o. Àṣírí ọjọ́ ìbí solution tv, àṣírí ọjọ́ ìbí solution tv. Tí wọ́n bá ti tẹ̀ sórí YouTube yín, yóò gbé kíní kan bí rẹ́ẹ̀dì wá nísàlẹ̀ báyìí, ẹ kan rọra fọ́kàn yín, subscribe lórí fún yín, ó ti lọ́nu. Kò jù bá ń náà lọ, kò jù bá ń lọ, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ bá subscribe sórí YouTube wa, àṣírí ọjọ́ ìbí solution tv. Ẹ ṣé, ẹ pè fún àjọba ara wa jẹ náà. Thanks so much.